kó bá wọn ṣàmọ́dún kó bá wọn ṣàmọ́dún alálàkẹ́ òkú ìyèdún kó bá wọn ṣàmọ́dún. Ọláníkẹ́ ń bẹ nílé ní àbúrò òde, ilé ló bá wà ní owó òde, ìyàrá ló bá wà ní owó ọ̀dẹ̀dẹ̀, ẹ̀yìnkùlé ló bá wà ní owó gbọ̀ngàn lé. Àdùfẹ́ ní kí ọ ní gbèdégbẹ́ yọ. Àlàkẹ́ mo bá ọyọ̀ mo bá ọ dúpẹ́. Ọláníkẹ́ àṣeyí ṣàbọ̀dún mo ló ṣe tẹ̀lé ìsìnkú kí ọkọ ọdún. O wá ní fọdún èyí ṣàṣemọ ọlọ́dún má mọdún ẹ̀ lọ́dún bọ́dún bá ti dé. Èkó amọ́dún tiẹ̀ lálárè rere, oyin tí ẹ̀ rí yẹn ló mọ tiẹ̀ nínú afárá oyin, òjò lámọ tiẹ̀ nínú àpà, ẹja mọ tiẹ̀ nínú ubú. Mo kí o kú ayẹyẹ oríká ọdún. Àṣeyí ṣàmọ́dún mo ló ṣe tẹ̀lé ìsì ọ̀rọ̀ gbogbo tí wàá ń dùn ẹ́ nínú ọlọ́run ọbọ oníjó pa ọ́ lẹ́kún. Màmá Yọ̀mídé o ti ṣọdún eléyìí náà mo ló ṣe tẹ̀mí ìtòwó tọmọta ìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. O wá ní fọdún eléyìí ṣàṣemọ ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ ọlọ́run oníjó ká ọmọlé kò ní rẹ̀ ẹ́ ara rẹ̀ ó sì máa le. Ọmọ Olúṣẹ́gun mo ní o máa jíjó rẹ̀ ẹ̀yẹ ní àbùkù oníkan ẹ ò ní jíjó yà. Àlàkẹ́ mo ló yá ojúlé bàbá àárín èèyàn tí orí ibẹ̀ mo ní o máa ṣàfihàn ìbùkún ní í ṣe lé o. Àlàkẹ́ àbúrò rẹ ló rán mi wá ọmọ ọ̀fọ̀sán máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ìní ní ìṣọjọ́ bí rẹ gangan. Ilé ọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ adé ìró adé owó tọmọ ọmọ adé òun èrè máa gbóhùn ẹnu mi. Àlàkẹ́ ọmọ onílé ni ọ́ tí ń gbonílé program, ẹ̀yin lọmọ onílé tí ń gbàjèjì nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọmọ oníbòkun èrò wọ́ọ̀tì nílé àwọn bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọmọ olórí ayérẹrù tí dádé èrò nílé àwọn bàbá ẹ̀yin. Àlàkẹ́ Olúbùkọ́lá mo ló ti ṣe dọ́rin náà ó ṣe tẹ̀mí ìsìtò owó tọmọta ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Mo ní tètè rẹ bá ń já kó o má mi kan rárá. Àbúrò rẹ Sunday botwise ashton bob ló ní kí n mọ̀ kí ọ ní gbèdébẹ̀jọ. Ó ló ti ṣọdún èyí náà kó ṣe tẹ̀mí ìsìn nínú owó tọmọta ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ó ní kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ dọ́ọ̀bì ọ̀tẹ̀ yìí.